ẹ jẹ́ kọ́kọ́ yà sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe oníranù tó àwọn aláṣẹṣe tó ń pera àwọn oníṣẹ̀ṣe yẹn. Mo rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń gbé fídíò mi tí wọ́n ń play ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ àjàǹtúkà ti wà láàrin wọn o, àwọn ti dẹ̀ṣù sí wọn láàrin o, orí gbogbo yín ti dàrú. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹni aláṣẹṣe pé ọ̀dẹ̀ ní kẹ́ tó bẹ̀rẹ̀ wèrè yìí, kẹ́ tó bẹ̀rẹ̀ wèrè kọ́lá wà tí ń ṣe ohun tá à ń ṣe nù, tá tún bára wa fa ohun tá à ń fa. Ṣé kán tó mú wèrè ọ̀tá ọlọ́run yín kọ́lá wà tí ń fa ohun táwa ń fa. Ṣẹ́dẹ̀ rí ihun tí ẹ mọ̀ ni wípé gbogbo ẹ̀dá tí ò bá ti gbára lọ́lọ́run, òòṣà tí ò tọ́ ọlọ́run ló máa sìn. A ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ẹ̀gbọ́n mọ̀ yàtọ̀ láàrin ọ̀rọ̀ àti ọ̀ràn. Àìmọ̀ yàtọ̀ yẹn ló ń fìyà jẹ yín lọ́wọ́. Ṣẹ́dẹ̀ rí ọmọ òpònú tí ẹ fẹ́ ba ayé ẹ̀yẹ tó wà ní kí ló kọ bẹ̀yẹn tó ń pè bẹ̀yẹn ńlọrin náà o, ẹ bá mi kọ bẹ̀yẹn nílọrin prison nílọrin yẹn. Ẹ kàn fẹ́ ba ayé ọmọ yẹn jẹ́ ni, torí pé òun ló máa mọ bí tára òun kù sí báyìí. Wàláhì ló máa mọ tára òun kù sí. Sọ gbogbo tẹ́ ẹ̀ ń ṣe ranù yẹn ẹ kàn ń dákùn ọ̀rọ̀ ọmọ yẹn ni. Wàláhì torí pé ihun tó yé mi, ẹ bá mi tẹ love, like and share. Ihun tó yé mi ń pọ̀ ọ̀rọ̀ ọmọ yẹn ni wípé pọ̀pá tá a gbé séjìká lọ́rọ̀ ọmọ yẹn, pọ̀pá tí a gbé séjìká báyìí, ihun tó wà lẹ́yìn ó ju tiwájú lọ. Ihun tó wà lẹ́yìn òkè kúrá adá fún ìjàre, adá fún ẹyẹ mọ́ lọ́ní kò ní bàjẹ́ fún ìjàre. Òkè kúrá mọ́ndàlá, àwọn kan ní mọ́ndàlá, àwọn kan ní òkè kúrá. Ìjọ tí mo gbọ́ òkè kúrá mo ní Ìlọrin tó ń lọ irin bèlètà sí èèyàn, Ìlọrin máa lọ irin bèlètà sí èèyàn. Jẹ́ tí ọmọ tó wà lókè kúrá yẹn ẹ̀kọ́ fẹ́ bá yé ẹ̀jẹ̀ ni, torí ọ̀pá tí wọ́n gbé séjìká ni, èyí tó wà lẹ́yìn ó ju tiwájú lọ. Ọmọ yẹn ṣe ti rí ihun tí ẹ mọ̀ ni wípé gbogbo ìgbésẹ̀ tẹ́ lọ gbé wọ́n lọ ṣe fundamental human rights, wọ́n wá ń pariwo, wọ́n ti gbọ́ bá lọ sí kóòtù, wọ́n gbé fundamental human rights kò stop criminal case. Abẹ́gbọ́, you are welcome Ajá Basira. Wa alaikum salam. Fundamental human rights kò stop criminal case. Criminal case ń lọ ń tiẹ̀. So that gbogbo tẹ́ ń ṣe yẹn akẹ́kọ̀ọ́ lọ mọ̀ pé kò sí bó ṣe lè ń kó wọ́ọ̀sì tó láàrin àwa mùsùlùmí. Lọ́dọ̀ tèmi mi ò lè máa fi kèfèrí bá mùsùlùmí jà, Ọlọ́run má jẹ́. Ẹ kàn ń kọ́ ti fídíò mi, ẹ kàn fẹ́ máa lò síbi tó wù yín ni. Mi lè rí mùsùlùmí ńlẹ̀ kí máa wá sọ́pọ́ọ̀tì kèfèrí láyé ọlọ́mọ ẹ̀kẹ́rẹ́ padà sábúrú. Ihun tó dẹ̀ ń ṣẹlẹ̀ lórí ta lọ́lọ́run yẹn àti fọ́mà ìyá Ọ̀ṣun, gbogbo mùsùlùmí ayé la fọwọ́sowọ́pọ̀ lé lórí. Àfọlórí burúkú mùsùlùmí tí ò ní nàtúbọ̀tán re ló máa ní pé ihun tó ń ṣẹlẹ̀ nílọrin yẹn o, ọ̀rọ̀ ta lọ́lọ́run àti fọ́mà ìyá Ọ̀ṣun wípé òun ò ní sínú tó máa sọ̀pọ́ọ̀tì Ìlọrin lórí ẹ̀, so that gbogbo ayé a sọ̀pọ́ọ̀tì ara wa lórí ẹ̀ ni. Gbogbo mùsùlùmí tó wà láyé ibikíbi tí mùsùlùmí lè wà lágbàáyé, gbogbo mùsùlùmí ayé pátápátá là ń sọ̀pọ́ọ̀tì mu Ìlọrin, torí pé ìsìláàmù la rí nílọrin tí ẹ fẹ́ bá jà, ló yẹ kí gbogbo mùsùlùmí fọwọ́sowọ́pọ̀. Ìlọrin kọ́là mo sọ kíníkan fún yàn kan, mo ní gbogbo tí mò ń ṣe lórí mídíà Ìlọrin kọ́ mò ń ṣe fún o, mò ń ṣe fún ìsìláàmù tó wà nílọrin mò ń ṣe fún, torí pé mo rí pé ìsìláàmù lọrin yẹn ni wọ́n fẹ́ dájú kọ. Tèmi náà dẹ̀ jẹ́ kan nínú mùsùlùmí lágbàáyé tí mo jẹ́ sọ́wọ́tù, tèmi náà ní péjì tí mo lè fi polówó ẹ̀sìn mi, lèmi náà ṣe ń sọ̀pọ̀tì Ìlọrin. Lóyá pé mo ṣe máa ń dúpẹ́ pé tí Ìlọrin bá wá compensate mi, mò ń ṣe tí mo rí nítorí t'Ọlọ́run ni, mò ń ṣe nítorí tí ni nítorí t'Ọlọ́run ni.
ihun tí yàn bá dẹ̀ ń ṣe nítorí t'Ọlọ́run lọ mọ̀ wípé ayé wọ́n máa bú ẹ, àwọn kan wọ́n máa fẹ́, àwọn kan wọ́n máa pẹ̀gún ẹ, àwọn kan wọ́n máa mọ̀, àwọn kan wọn ò ní mọ̀. Ṣé nítorí Ọlọ́run ló ṣe ń ṣe? Tí wọ́n kó torí t'Ọlọ́run ni máa ṣe tí wọ́n ń ṣe lọ o gbọ́dọ̀ wẹ̀yìn, o gbọ́dọ̀ wẹ̀yìn. Ló já sí pé gbogbo ohun tí àwa ń ṣe ta fọwọ́sowọ́pọ̀ ẹ̀sìn wa là ń protect, nítorí pé a mọ̀ pé ẹ̀yin kèfèrí yẹn ẹ̀sìn tó wà ní Ìlọrin yẹn ló ń bí yín nú. Ọba Ìlọrin tó jẹ́ emir tí ò ń ṣọba kèfèrí ló ń bí yín nínú. Ìlọrin tó jẹ́ ìlú ẹ̀sìn tí àwọn àfáà àwọn wòlíì Ọlọ́run jáde ń bẹ̀ jù, òun ló ń bí yín nínú. Ló já sí wípé àwa mùsùlùmí a ní wòran pé kí àwọn ẹlẹ́bọ ní pé àwọn fẹ́ bí ìlú Ìlọrin wó. Láíláí abadan kò ní ṣẹlẹ̀. Láíláí abadan kò sí ohun tí mo lè rí tó máa fẹ́ dùn mí lára àwọn ọmọ Ìlọrin àbí lára àwọn kan tẹ́ pé wọ́n ń hùwà kan tẹ́ pé mo rí pé àwọn gbogbo ayé ni pé kù díẹ̀ káàtó, kí wá torí ẹ̀ kí wá ní mo fẹ́ máa wá fi Ìlọrin sílẹ̀ máa wá support àwọn ẹlẹ́bọ. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run máa ń lò mí lu aburú torí pé kò dàrú pé inú authority lójú ọ̀nà mùsùlùmí lọ́kàn lọ́mọ wa, ṣùgbọ́n a nílò authority wa láti fi against ìlú Ìlọrin torí pé ẹ̀sìn tó wà nílùú Ìlọrin là ń protect. Ẹ̀sìn ni tí yàn bá wá mọ̀ pé nítorí Ọlọ́run ló ṣe ń ṣe, ó ní wáríwọ́ ọjà ihun tó ń ṣe yẹn ni wà máa wá ṣe lọ, wà máa bá lọ so that kélé máa jẹ́ èsì fún gbogbo àwọn òpònú aláṣìṣe tí wọ́n pé àwọn tí ń bára wọn jà. Irọ́ o, àwọn ò bára wa jà nítorí ti yín o. Àwọn tí a rí pé ó kù díẹ̀ káàtó lára ara wa tó ṣokùnfà ohun tó mẹ́yìn náà máa wá dá sọ́rọ̀ wa, ìyẹn là ń yanjú láàrin ara wa. Tó pé kò sẹ́ni tí ó mọ̀ wípé ọdún 7 ọdún 6 sẹ́yìn kò sẹ́ni tí wọ́n bí da nínú àwọn aláṣìṣe tó máa ní pé òun fẹ́ sọ̀rọ̀ mùsùlùmí, ọ̀rọ̀ àwọn àfáà lórí mídíà. Ẹnìkan ló dé ló ta gbogbo àwọn àfáà wa lọ́pọ̀ lórí mídíà, ìyẹn Saheed Shittu. Òun ló bẹ̀rẹ̀ sí ní yàkàyàkà àwọn àfáà wa lórí mídíà, òun ló bẹ̀rẹ̀ sí ní bú àwọn àfáà wa lórí mídíà, tí gbogbo àwọn ẹlẹ́bọ yìí náà dẹ̀ ń wo bó ṣe ń ṣe. Gbogbo orúkọ tí ò dá tó fún àwọn àfáà wa, gbogbo àwọn irọ́ tó pamọ́ àwọn àfáà wa làwọn ẹlẹ́bọ yìí náà dìde. So that tá bá wá sọ pé ihun tí òun ṣe yìí kò dá, tá bá wá ń torí ẹ̀ tá bá tún wá ń bára wa fà á lọ nítorí pé kò jáwọ́, ẹ̀yin kọ́ lẹ sàsí wa. Ṣé àsàsí tẹ máa ń ràn bèbí ni wèrè níyìn ni? Ẹ gbàgbé pé ìjẹjọ mo ti láàlì gbogbo àwọn wèrè àjẹ́ lórí social media, ọ̀tẹ̀ ti sá lọ, gbogbo àwọn àjẹ́ social media ti sá lọ, àárín yín mọ́. Gbogbo yẹn àjẹ́ yẹn ṣe padà wá. Ẹ jẹ́ sá sí mi, ẹ yọ sí mi, mo tún wà ní mọ́tò báyìí, ẹ yọ sí mi. Ní oògùn, ní nǹkan kan. Kódà kẹ́ ní oògùn yín gan kò tó ọba táwa ń sìn. So that ẹ má máa lérò pé bóyá àṣàsí yín àbẹ́ fún yín irọ́, àwa ń fa ohun táwa ń fà. So that stand tèmi lórí ohun táwa dẹ́ ń fa èlèmi tó fẹ́ sọ lénìí. So that káni kan máa gbé àwọn ẹlẹ́bọ wọ́n ń lò ẹlẹ́bọ, àwọn ògbèjà ẹlẹ́bọ, ọ̀kan lọ́mọ ògbèjà ẹlẹ́bọ. Bákan náà ọ̀kan lọ́mọ ò bá Ìlọrin jà. Fún gbogbo ẹ̀yin lólùfẹ́ tẹ́ ń pè wá pé ọ̀kan lọ́mọ ẹ má bá wọn Ìlọrin jà, iṣẹ́ ọwọ́ yín ni, ẹ̀yin náà lẹ gbìyànjú. Wallahi tallahi sumabila sila ila wa èmi Alimi Àdìyó ọmọkọ̀wé mi ò bá ẹnikẹ́ni jà nílùú Ìlọrin, mi ì bá wọn Ìlọrin jà. Àwọn tọ́rọ̀ ti dà wá pọ̀ tẹ́lẹ̀ kí wàhálà ta lọ́lọ́run yìí tó bẹ̀rẹ̀. Àwọn tọ́rọ̀ ti dà wá pọ̀, òun láti jọ wà lórí ọ̀rọ̀ wa, àtijọ́ wà lórí ọ̀rọ̀ wa. Tí náà bá dẹ̀ tán láṣọ, ẹ̀jẹ̀ ò ní tán lè kánná. Tí àwọn ò bá ti mọ̀ wípé àsìkò tá a wà yìí àwọn kan tún ti ń wò wá wípé ó jẹ́ káwọn kìlọ̀ fún wèrè ajá àwọn tó ń gbó pé
kó dákẹ́ gbígbó lásìkò yìí táwọn ò bá ti mọ̀ pé yẹ káwọn sọ fún wípé ègbèrè ajá yìí ó dẹ̀ yé gbó lásìkò yìí táwọn ò bá ti sọ fún àwa náà ò ní yé máa yíwọ́ lù wọ́n bó tiẹ̀ já sí wípé a lè wòye díẹ̀ wípé nítorí àwọn iṣẹ́ kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ta dẹ̀ rí pé inú àwọn tí wọ́n ṣàbòsí fún Islam ìtọ́ ṣàbòsí fún Islam ẹ̀yìn Ìlọrin yìí tí wọ́n ṣàbòsí gbogbo mùsùlùmí àgbáyé yìí àwọn náà wà lára àwọn tí wọ́n ń gbé àwọn ọ̀rọ̀ kan dání nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí débi pé tí èèyàn bá wá ní bí ejò bá ṣe gùn bẹ́ẹ̀ la ṣe máa dáná lásìkò yìí àbùkù yẹn lè máa fẹ́ ta bá ìsìláàmù látara àwọn tí wọ́n ń ṣọ́ wa tá dẹ̀ mọ̀ pé ẹni iná wà lára àwọn tí wọ́n ń tájẹ́ẹ̀tì lọ́wọ́ lásìkò yìí torí pé ẹni tó tọ́lọ́hún ń lò gẹ́gẹ́ bí ẹ̀yìn tó jẹ́ bí tó ń coordinate láti gba ìtọrẹ àánú láti ṣàánú ìyá Ọ̀ṣun a mọ̀ pé bó ṣe ń ṣàánú bóyá ó ṣe ń coordinate yẹn tí gbogbo mùsùlùmí àgbáyé tí wọ́n ń dá sí tí gbogbo àjọ ń ṣe yẹn inú ń bí àwọn ọlọ́ṣun yẹn inú ń bí àwọn ẹlẹ́bọ bá tẹ love like inú ń bí àwọn ẹlẹ́bọ yẹn wípé why tó máa gbó fún ìyá Ọ̀ṣun why tó máa dá ìyá Ọ̀ṣun lọ́lá why tó máa fún ìyá Ọ̀ṣun lówó why tó máa kọ́lé fún ìyá Ọ̀ṣun inú máa bí yín pa ni Islam ti wà nìyẹn so that bínú ṣe ń bí wọn yẹn ẹni tó ń tọ́lọ́hún ń lò láti máa coordinate ẹ̀ yẹn a gbọ́dọ̀ wo ti iṣẹ́ tó gbé dání lásìkò yìí wàláì akíkọ́tò làámúrì a gbọ́dọ̀ wo ti iṣẹ́ tó gbé dání yẹn pé a gbọ́dọ̀ sọ pé bínú ṣe ń bí wa náà la máa fáyà lásìkò yìí a gbọ́dọ̀ wo bẹ́ẹ̀ a gbọ́dọ̀ torí ẹ̀ torí pé kò sí bí a ṣe máa ṣe tí àwọn òpònú ẹlẹ́bọ yóò ní máa wò pé ọ̀rọ̀ yẹn máa fífọ́ wọn so that ìyẹn ló fẹ́ mú wa pé ẹ̀yin kọ́ ṣùgbọ́n ó jẹ́ kẹ́niyẹn náà wá ronú wípé àsìkò tí mo wà yìí o onígíláàsì ilé onígíláàsì ni mí o mo dẹ̀ rí wèrè kan tó ń ju òkò lulé onílé ẹni tó dẹ̀ ń ju òkò lílé onílé yìí ó dẹ̀ ń sápamọ́ sí abẹ́ òrùlé mi ṣé wo mọ̀ wípé ẹni tó ń ju òkò lílé onílé tó wá ń sápamọ́ sábẹ́ òrùlé tiẹ̀ ṣé o mọ̀ kan tó bá yọ máa ju kò pálẹ̀ tiẹ̀ náà ni ìwọ ló gbọ́dọ̀ sọ fẹ́ni tó ń ju kò lólé onílé pé wo bí àsìkò yìí o ẹ jẹ́ kí a sinmi o torí kò ní báyìí máa porí ajá tí wọn ò ní porí kòkò ló fi já sí wípé gbogbo àwa tí ẹ̀ ń pè mí wípé ọ̀kan lọ́mọ máa gèsì àwọn Ìlọrin o àwọn gbọ́ọ̀rọ̀ kan tí àwọn alábòsí kan gé fídíò mi pé mò ń bú àwọn Ìlọrin mi ò àgèsì iṣẹ́ tí wọ́n gbé dání torí iṣẹ́ gbogbo mùsùlùmí ni èmi yìí ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní pariwo pé kí gbogbo wa mùsùlùmí fọwọ́sowọ́pọ̀ kí a gbé ọ̀tá Ọlọ́run èmi mo kọ́kọ́ bẹ̀rẹ̀ so àtọ́lọ́ máa wá fún wa mú tán wáì tí máa wá ní pé èmi náà mo wá àgéèsì ẹ̀ àbí bàbá akéwú gba gold tó já sí wípé bàbá akéwú gba gold mo mọ akitiyan tí wọ́n ń ṣe lórí pé kí àwa mùsùlùmí lè mú ọmọdé yìí ó dá ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ fún gbogbo mùsùlùmí lẹ́nìí tí bá dẹ̀ parọ́ kọba tó ní mí kó ṣèdájọ́ fún mi báyìí tọ́ bàbá akéwú gba gold kan ti ṣe petition ọmọ yẹn tá ti submit ẹ̀ síbi tá submit ẹ̀ sí mi sọ́rí bàbá kí ó gba gold gangan kó tó di pé Ọlọ́run kádà pé Ìlọrin ló máa kọ́kọ́ mú ọmọ yẹn ni bàbá kí ó gba gold wọ́n ti ṣe petition in fact tó bá pé lọ́yà wá lè fún mi ní petition yẹn kí n tiẹ̀ fi ran ayé kẹwo date tó wà lórí petition yẹn bàbá kí ó gba gold ti ṣe petition tá ti submit ẹ̀ kó tó di pé Ọlọ́run kádà pé ògo Ìlọrin ló máa kọ́kọ́ mú kò dẹ̀ tí ìbọn nínú kéèsì bàbá kí ó gba gold ní ó ti máa ṣèyẹn náà torí pé ó bá àwọn lórúkọ jẹ́ ó pè wọ́n lóní jìbìtì ó ní wọ́n ń lu jìbìtì ó gbọ́dọ̀ provide jìbìtì tí wọ́n ń lu yẹn so that bàbá kí ó gbàgbọ́ tó wá ń ṣe wàhálà yìí kí èèyàn kan máa wá fi ọpọlọ àwọn èèyàn ṣe lórí mídíà ìyẹn ní àkọ́kọ́ clarification mo fẹ́ clear
kí nǹkan máa fọpọ̀ làwọn ẹ̀ṣọ́ lórí mídíà wípé ẹ̀yin Ìlọrin ẹ̀yin ọmọ Ìlọrin ẹ dìde o